àkọ́kọ́ kò sí ilé kéwú kan tí ilé kéwú mi ò ní impact lé lérí, kò sí ilé kéwú kan tí ilé kéwú mi ò ní impact lé lérí. Yóò ní tí mo bá wá direct yóò wà ní indirect, yóò ní bẹ́ẹ̀ bá jẹ́ mọ̀yìkásí ni o àbójẹ́ àdàbí àbí tiwa yìí kódà àbójẹ́ sùn àbójẹ́ à ń lè kéwú mi ẹ̀gbọ́n mi yé bọ́n bá kéwú kíláàsì tán yóò lè papà ní àfà tí ó mọ̀ lọ sí lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ táfà ní náà tí ó sì ní jẹ́ ara lè kéwú ẹ̀ ó wà dáadáa gẹ́ pẹ̀lú irú ẹ̀nìwà wa yìí sì àtàwọn bẹ́ẹ̀ lọ lórí pé inú kìí ṣe kankan báyìí ẹ̀yin ọmọ kéwú yẹn lẹ́ńdọ̀wọ̀ yìí wù sọ bá gbàmọ̀ lámì bá ń dún mọ́lẹ̀ tí clear ogbẹ̀ bàbá kan wá sọ̀rọ̀ inú mi wá dùn wàláì ó dùn gidi sọ̀rọ̀ tí bàbá yẹn sọ ni bàbá yẹn dìde ó ní sọ ilé kí o dáhùn lè kìtàbù wà súnà yẹn tó báyìí àwa táwọn kọ́ àwọn ọmọ wọlé léyìí bàbá yẹn wọ́n sọ̀rọ̀ bára wọn àwọn táwọn kọ́ àwọn ọmọ léyìí tó pé kí ni o àdàbí àwọn abẹ́yẹn kọ́ àwọn ọmọ yìí sì ń pòdúsì ẹ̀ so mọ̀ọ́kà tí wà ń bẹ̀ yìí sì ń pòdúsì ń bẹ̀ fọ́nà òṣùwọ̀n wá ká gbogbo àwọn kéje gbogbo àwọn lékè ó wà ń bẹ̀ yìí sì ń pòdúsì ògidì ẹni tó nílé kí òní òun mọ̀ fi peri àmáfà tó kọ́ wọn bẹ́ẹ̀ olè má jẹ́ lánàá ibi táfà tó lé kí ó lọ́lù náà lọ tí ó sì dàrú kò dàrú ìkankan náà gbogbo wa ìkankan lánàá fáríkù bẹ́ẹ̀ ni ahadin nínú kùsùlì àfáàyàn tó wá sọ ibi inú ọ̀rọ̀ táfàyàn tó wá sọ níbi tó wá dùn dáadáa bàbá wa màlámì ò bá ń dún mọ̀ ọlọ́run ní kú làákàyè yóò sì máa gbọ́n ga jù báyìí lọ láì yóò máa gbọ́n ga because bí àwọn ní bàbá wo kankan bí ò bá ṣe sí kankan míì tó ṣe ràn sí wa tó báyìí ó tó ní fáàrí fún wa àti fún gbogbo àwọn tá a bá mọ̀ ní yáàyè kí wọ́n produce ìmọ̀ọ́mù fún ìlú lọ ẹja kí wọ́n sí yẹn náà ó tó bẹ́ẹ̀ so wọ́n sì sọ̀rọ̀ kan wá ní pípẹ́ yẹ́rọ sí wọ́n gbọ́ ní ìjòkó tí wọ́n dà kún ní computer central of Sheikh Adam so ní ìjòkó yẹn lánàá àbíjẹta yẹn sí ni so àdàbíyà wà ń bẹ̀ bàbá justice wà ń bẹ̀ so mọ̀ìkàsí wà ń bẹ̀ àtàwọn kéjì náà wà ń bẹ̀ so kí wá láà ní intensi tí wọ́n fẹ́ káfẹ́ káàdì ẹ̀fún bẹ̀ ni pé wọ́n fẹ́ ká sí wa lọ́kàn ẹ̀rọ àwọn kéwù mi ìbìkan tí ń gbé kí látàlẹ́ àná bẹ́yẹn bá dé social media látàlẹ́ àná àti tí mo sì fi jáde ni pé tẹ́yìn bá rí tí mo bá jáde lé lérí bí pé ibi tí ń ṣẹlẹ̀ ní bí pé ìwòsí ní ẹ̀dẹ́ ẹlẹ́kejì bí pé bóyá ibi tí ń ṣẹlẹ̀ ní ibi tí wọ́n kà sí ní bóyá àkàn náà ní lóòótọ́ ẹjá wo gba àwọn ìlànà yẹn ẹjá wo àwọn ìlànà yẹn nínú àwọn tá a lè fọwọ́ sọ̀yà sí pé àìkọ́ abábàrí kan àfà wa ni wọ́n Sheikh Abdullah Ajia tí wọ́n bá lọ́rẹ̀ mí àfà wa tí ó báyìí mọ́ẹ́kà sí ni wọ́n nínú ẹni táwọn ọmọ kí ó tàṣì lè gbàgbé láyé làwọn wà so tí ó túnmọ̀ sí pé nǹkan kan náà ni wá àfà kan ló kòdú sí wa gbogbo wa pátá ìfẹ́ mọ́bí tó ti kéw mi ò fẹ́ mọ́bí tó ti kéw àfà kan ló kòdú sí wa àfà gbà sí ló sì kòdú sí gbogbo wa àfà gbà ló kòdú sí gbogbo wa òkè ó ní àdàbíyà ni o òkè ó ní mọ̀ẹ́kà sí ni o òkè ní zùmùrà ni o òkè ní èmi dáhùn ìlú mi ni èmi ni gbogbo ẹ̀ pátá ìran bó ti lè kó kí ó tó àfà gbà ló kòdú sí wa kódà àfà gbà fún àwọn Sheikh Tajul Adabi àfà gbà ló kòdú sí àwọn náà táwọn àfà gbà tí wọ́n sọ ni òun lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam àfàgbà tó pọ̀jù tó já àfàgbà ó bu wa nìyẹn so kí wá ní kó ló fẹ́ dàrú so alifu tí ẹ ké kòyàtọ̀ sí ìtawà ké bá àtẹ́ké kòyàtọ̀ sí ìtawà ké ìwá ní ìtàn tó pé wọ́n fẹ́ àwọn òyìn àwọn ẹni ọlọ́run bí àbáwàgbà òbándòmọ̀ sí sọ ní píìsì làwọn fẹ́ kó mọ rí ní kí ó sì yẹ kó mọ jẹ́ nìyẹn dédé tọ́lọ́run ṣe fún wọn lọ́rin ó tó ká máa ṣe fákàrò sí lélé ká máa sọ pẹ́tọ̀ ilé ìké omi sí ilé ìké bá yìí ó tó tí ò sẹ́yìn tí wàá challenge wọ́n ti dé àga ọlá wọ́n ti débi táà lè máa sọ pé nítorí sọ yìí ẹsẹ̀ rọ́dù ẹ̀kọ́ jẹ wọ́n ti dé kò bẹ́ àmì wá wò wọ́n tún wá ṣe pẹ́tọ̀ ìtàwọn dágbà èyí sàwọn làwọn ṣe ó kílẹ̀ tó wá fẹ́ gbà ń bẹ̀ ọmọ kí wúye ń gbọ́ ọmọ kí tẹ̀ tí ẹ̀ ti mọ̀ bí tẹ̀ ń lọ kílẹ̀ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀ fẹ́ gbà ń bẹ̀ wọ́n mọ̀ kan náà tó náà kọ́ ẹ̀tọ̀ bùkan fún ẹyin kìnnìkan máa ṣe kìnnìkan ẹ̀ lọ́kọ̀ kí ló ṣẹlẹ̀ sọ tí mo wá mú mi jáde gẹ́gẹ́ tí mo mú sọ̀rọ̀ yìí ni pé mo fọlọ́run bá bí ọ orí ọ̀kan ó sì ìfẹ́ tàgé ní pẹ́ẹ́pẹ́ yẹn tó ń ṣe ìfìṣàwò tí ó dáa so ó wá lọ mọ́rọ̀ yẹn bí ìpé bí ìtakò fún ibi tá àti mú mi mọ̀ no ara o so má gbé yẹn wá ọwọ́ ò sí níbi kíkan bàjẹ́ dákun mo fọlọ́run bá bí wọ́n tó bá ń ṣe so má gbé yẹn wá rárá àti ṣe rọ́jù ẹ̀ dákun fọlọ́run bá bí ọ ṣùgbọ́n ọlọ́run gbàdúrà oríṣi bá kí ó gbà àgbàlagbà bọ́wọ́ àgbà Sheikh Tajul Adabi lọ́nà bá kẹ́ wọn bọ́wọ́ àgbà Sheikh Kamal Lùdú lọ́nà bá kẹ́ wọn bá àgbà kò kági bọ́wọ́ àgbà Sheikh Abdullah Adam Alali lọ́nà bá kẹ́ wọn tó fún àbáwọ̀ àgbà wà sí àgbà ká gbogbo àwọn àfáwà pátá lọ́wọ́ bá kaná ọdún tó àbá àgbà gbogbo wọn lọ́nà bá kẹ́ wọn kaná ọdún tó tó dìkà ásáàgùn náà tẹ́lẹ̀ olóhùn alẹ́ ìnà fàǹdòrè bá dà ilẹ̀ àṣà tó bó ti jẹ́ nìyẹn tó dápẹ́ wọn jà máa da ojú ẹ̀wù
ọlọ́run wà pẹ̀lú wa dákun fún ọba bí òkú ní tí ẹ rẹ̀ tí ẹ bá ti tiwa má fi ká bá wa má jò ta sí wa tó dákun ọlọ́run wà pẹ̀lú kálukú wa míì.